àfáàgbà lèmi àti yín jọ ń wò yìí rahimahullah, ìkẹ́ ọlọ́run àánú ẹ̀ tó ga jùlọ àlìjánnà onídẹ̀ra ọlọ́run má ṣe bá wa fi ṣe wọ́n lọ́ṣọ̀ọ́ àti gbogbo òkú mùsùlùmí ọlọ́run jáwa náà tán lórí dáadáa. sáàrí jẹta ni mo kọ́ máa kúrò sí fídíò àfáàwà kan, àwọn jà wá lọ, mo nífẹ̀ẹ́ wọn gan, àwọn náà sì nífẹ̀ẹ́ mi. àánú ọlọ́run nífà wa tí wọ́n lẹ̀ àtẹnukọ̀ọ̀kan wa. fídíò wọn yìí mo rí tí wọ́n ń ṣe dìfáwò fún àfáàgbà pẹ̀lú ìtara. tábàlà àfáàwà ń kírun ní Mọ́kà, ẹ sọ pé àfáà ti ń kírun kànga, ń táwa rí nìyẹn, ń táwa sì gbà nìyẹn, ẹnu àfáàwà láti gbọ́. mo rí pé ìjẹta yẹn ni mo ti fẹ́ láǹfààní kí n sọ̀rọ̀ lórí ẹ̀ pé àfáàgbà wọn ò kan ẹnìkan special jẹ́ nìkan lọ, àyàfà àwọn tí wọ́n bá ń jẹ́ ẹbí wọn gbàngbàngbà nínú ìdílé wọn. àmọ́ pé èèyàn ń jọ ọmọ kéwú, ọmọ kéwú bákan ìbátan kan náà ní kálukú wa jọ ní pẹ̀lú àfáàgbà. àmọ́ láti jẹta tí ò jẹ́ ní àǹfààní àti lè sọ̀rọ̀ lórí ọ̀tá yọ pé aṣọ tẹ́ ń wò lọ́rùn mi yìí aṣọ ọ̀fọ̀ ni, inú ìbànújẹ́ la wà. aṣòfò èèyàn yéèyàn nínú èèyàn, gbajúmọ̀ ọlọ́run, sọ̀rọ̀sọ̀rọ̀ tó dálá hàn, ó jáde láyé. òye ìjẹta ọ̀nà mi náà ni mo wà. afa Sheikh Abdulrasaq Abdulsalam ọmọ mọ̀ọ́sẹ́ àdúrà gbà, ọlọ́run àbí àfàánú rẹ̀ bẹ́ẹ̀ mọ́sá sàfà náà ní ẹni àlìjánà. gbogbo àṣìṣe ẹ̀dá ò lè rìn kórí ọmọ mi, ọlọ́run mọ́sá yá fi gbogbo tó fi ilẹ̀ lọ́mọ níyàwó lẹ́bí láwa ọ̀rẹ́ náà, ọlọ́run mọ́sá mójútó wa. àtàlátà jẹ ìjọba yìí lèmi àtàfà sọ̀rọ̀, ẹ̀rín àwàdà la sì fi túká. kọ́ọ̀lù tí máa padà gbà ní pé àfà jáde láyé. gbogbo òwe ìjẹta fídíò táfà gánà post gbẹ̀yìn lórí péjì ẹ̀, ọ̀rọ̀ àfà àgbà ló náà làfà náà ṣe dìfà òfin ọlọ́run. gbogbo táfà náà wá sọ mo wò yẹn náà ní ìní ni mo tó láǹfààní àti lè wò. èyí tó ṣe déédéé ńbẹ ọlọmọsà bá wa yáfi àfà, èyí tó bá kù díẹ̀ káàtó àtàwa náà ọlọmọsà yáfi wa. àfà àgbà tá a jọ ń wò yìí, wọn ò bá má jẹ́ àfà àgbà, wọn ò bá má yẹ ládùúà, wọn ò bá má insist nínú ayé bí kò bá sí Islam ló sọ wọn déèyàn, ló fún wọn lóókọ. torí orílẹ̀-èdè tá a wà yìí, ká tó lè gbọ́lá fún yàn à ń retí kí ni contribution yẹn lórí ìgbésí ayé wa. sónẹ̀ kankan sí bílù wa ti rí, ìjọba wa dá sí, ìjọ fi ayé wa ó múrọ̀rùn wọnú ẹ̀, àfàgbà wa dá sí pẹ̀lú ìrìn àjò àlìkíyàmà wa lágbègbè ẹ̀sìn tó fún wọn lóko yìí lèèyàn ò gbọ́dọ̀ dìfẹ́ǹdì wọn tayọ lágbègbè ẹ̀sìn. torí pé àfáà wa àgbà Abdullahi ibn Mubarak rahimahullah ó ní al-isnadu min ad-din walawla al-isnadu laqala man sha'a ma sha'a. ẹ̀sìn Islam yìí tó bá jẹ́ pé wọ́n fààyè lẹ̀ kí kálukú máa sọ tó wù ní, tí ò bá sí isnadu tó wà bí ẹ̀sìn pé ọ̀rọ̀ tó sọ yìí ta ló gbọ́, ẹnu ta ni wọ́n ti gbọ́, ta ló sọ pa Nabi sallallahu alaihi wasallam ló sọ, laqala man sha'a ma sha'a, kálukú ni ọba máa sọ tó wù. ó jẹ́ ọjà sí pé káwá fẹ́ gbọ́lá fún àfà àgbà lékè ẹni tí Ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi ẹ̀sìn rán gan, yóò kú lẹ́sìn mọ́ èèyàn lọ́wọ́ báyẹn. ìdìfẹ́ǹdì àfà àgbà kìí ṣe tó ń ti tara, ọmọ kéwú wọn ní kálukú wá jọ jẹ́. ẹnìkan ò sí tó bá dẹjọ́, torí pé mo padà wọ àwọn fídíò míì tẹ́lómi náà sáà ń kẹ́nìkan kó lọ fáwọn ọmọlékéwú yín kí kálukú sọ́ra. ẹlòmí náà padà tún sọ pé tọ̀ ó ti di wàhálà báyìí o, torí pé wọ́n ti búlò násù láti ibì kan, ó ti di wàhálà báyìí kí kálukú lérí kíni. kí wọ́n sọ pé àfà àgbà ń kírun ní Mọ́kà, ìtàn tí ọ̀sẹ̀sẹ̀ wà ní tá a ti gbọ́ láti gbà tá a ti wà kéékèèké pé àfà àgbà máa ń lọ Mọ́kà lọ kírun. níbi tọ́làjú délé ní nígbà náà
àwa kan gbà yìí pé ọ̀rọ̀ yìí ò gbọdọ̀ rí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ìtàn míì tí wọ́n so mọ́ wọn tí wọ́n lọ́ mọ́ wọn. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gọ látara pé wọ́n mọ̀ pé àfa àgbà ló kọ táwọn bá ń ṣe dìfáwò fún wọn. Ẹlòmíì gan tán bá ń fẹnu àbùkù káwọn sàhábà tán fẹnu àbùkù kan Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ń rọ́dà àwọn àdìsí tán ṣe ń kárò àwọn àdìsí tó wà zábìt kò ní ta lára tẹ́ bá ti mẹ́nu bá dọ̀ ọ̀dọ̀ torí pé tí wọ́n ń jẹ náà nìyẹn. Kọ́lá ń bẹnu àwọn èèyàn tán bá fẹnu àbùkù káfá rẹ̀ especially bí àfa àgbà tán ẹlòmíì lè má lè jẹun sùn lónìí. Àmọ́ tán bá ń sọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n ń derí ẹ̀ kodò ọ̀pọ̀lọpọ̀ nítorí pé wọ́n fẹ́ dáàbò bò jọmọlúàbí wọn ilé kéwú tọ́pọ̀lọpọ̀ ti jáde wọ́n mọ̀ pé àwọn èèyàn fi ọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀. Àfa àgbà lọ́pọ̀lọpọ̀ ọmọ mẹ́nubà àtàwọn àfẹ́ ẹnì kọ̀ọ̀kan. Ó wá jẹ́ kí tẹ́lẹ̀ bá ń gbọ́rọ̀ ẹ̀sìn tó yẹ kó dá sí torí pé eléyìí kí ló fariwo ṣe báwọn èèyàn ti ń sọ tó burú jù eléyìí lọ nípa ẹ̀sìn kí ló dé ẹ máa hàn tẹ̀ fi ń dá sí bẹ́ẹ̀ tí ẹ̀ ń dá sí kí ló dé tó wá kélé yìí tí kálukú wá fárígá wá dàbí gbà pé àlìjánnà náà lè fẹ́ bàjẹ́ yìí kíní kan torí pé kòkò ọbẹ̀ làfá àgbà kálukú náà ló sì pàdé pẹ̀lú Ọlọ́run ẹ mọ̀ pé wọ́n ti lóko ntọ́lọ́run fi ròyìn àwọn káfíìrì pé wa kadhalika ma arsalna min qablika fi qaryatin min nadhirin illa qala mutrafuha inna wajadna abana ala ummatin wa inna ala azari muqtadun. Ọlọ́run ní bẹ́ẹ̀ náà nígbà tá a bá ránṣẹ́ sáwọn ìlú kan síwájú rẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam illa qala mutrafuha àyàfà àwọn ọlọ́lá abẹ àwọn tá a fún wọn lówó kí wọ́n kò dodo yẹn kí wọ́n láwọn ò ní gbà kí wọ́n ní inna wajadna abana ala ummati kí wọ́n ní ara àwọn baba ńlá baba wa àwọn náà ti ọ̀nà táwọn náà ń tọ̀ lọ náà wa inna ala azarihim muqtadun ní táwọn náà sì fi kalẹ̀ láàmà tọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ilé kéwú ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá kìí ṣe Islam gangan ló jẹ wọ́n lógún àfá àwọn ilé kéwú wọn ni wọ́n fẹ́ kó wà wájú. Irọ́ kéèyàn máa èyí parọ́ ní Yorùbá lẹ́tẹ̀ ní mú wa àìmọye irọ́ ni wọ́n pa láti lè fi gbé àfá àgbà lẹ́sẹ̀ láì hunrọ́ mọ́ wọn iṣẹ́ wọn lẹ́yìn wọn ó ti júwe wọn pé ọlọ́mọsá ẹni ìkẹ́ni wọn. Amákámọ́ àìmọye torí tẹ́ ẹ bá nínú tàn tí kálukú wa náà ń gbọ́ apá kan wà níbi ẹsẹ̀ wọn ọmọ kéwù kan wá rí níjọ́ kan bàbá kí ló fà páyì wọn ni nígbà tá a lọ lè jagun Údù ibẹ̀ ni wọ́n ti sá mi lọ́gbẹ́ yìí níjọ́ òsíjò irọ́ làwọn ìtàn wọ̀nyí ìgbà tí wọ́n kọ́ mọ́ ń kéwù lọ́wọ́ tí àwọn ìtàn yìí báwa náà ṣe gbọ́ lẹ́nu àwọn àfa wa náà nìyẹn a máa mọ̀ pé àfa àgbà kọ́ ni wọ́n sọ àwọn bí ara ìbu ọlá kún ní sẹ́mi pé nínú àwọn tó bí hadith dohif náà tayọ pé táwọn èèyàn bá rí pé hadith maudu pé ọ̀rọ̀ yìí mọ̀ dáa ọ̀rọ̀ yìí lágbà ọ̀rọ̀ yìí dùn létí wọ́n wá rí pé ẹni tó sọ yìí ọ̀rọ̀ yìí tóbi jù ọ lọ wọ́n wá lọ mọ́ Ànábì sallallahu alaihi wasallam lẹ́sẹ̀ pa Ànábì sallallahu alaihi wasallam lọ sọ ìyẹn bí nígbà táwọn afáwà wá dé wọ́n bẹ̀rẹ̀ sí yanjú ẹ̀ nígbà tí wọ́n bá sọ pé Ànábì sallallahu alaihi wasallam sọ fún mi ṣé wọ́n bá Ànábì láyé ṣé bàbá rẹ̀ gan bá Ànábì láyé òpùrọ́ ni wọ̀nyí ibi táwọn afáà ti máa sábà máa dárájà hadith nìyẹn pé àfàgbà ń kọ́ mọ́ kí lọ́njọ́ kan ọ̀rẹ́ wọn kan wá dé ọ̀rẹ́ wọn tí ó wá jókòó tì wọ́n àwọn ò tí mọ kéwú mo fúkọ tí wọ́n náà ṣe sára báyìí wọ́n wá ní àfàgbà wá ní jẹ́ ń dálejò mi yìí lò ná ọ̀yá wọ́n máa bá wọn kọ́ wọn kéwú lọ ọ̀rẹ́ wá ní èmi ò kéwú náà àní wọ́n máa kọ́ wọn lọ láì kéwú wọ́n sì ń kọ́ wọn kéwú lọ sẹ́mọ̀ àwọn ọ̀rọ̀ tó pé kọ́dà ó ní processing ní ọ̀rọ̀ kéwú Jibrilu ó sà ní bọ́lọ̀ ń ṣe Ànábì sallallahu alaihi wasallam àgbà wá yìí ní kejì pọ́kàn sùn ọkàn bá kéwú lára ẹ̀ ọkàn bẹ̀rẹ̀ sí fọ kéwú ọkàn bẹ̀rẹ̀ sí kàlù Kùránì àwọn ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé wọ́n fi gbé àfá láìsí ohun rọ́ mọ́ wọn kẹwàá yarí kalẹ̀ nísìn ike ayin àfá àti wá ń kírun Mákà nù níjọ́ tánà bísí ń bẹ ní Madina ṣe ó jíjọ́ kan kó lòun ti kírun ní Mákà ẹ̀sìn mọ́tẹ́ǹsì nítorí pé mọ̀pá àfá àgbà tóbi ṣé tẹ̀mí bá sọ pé mò ń kírun ní Mákà sẹ́gbà mi gbọ́ sẹ́gbà bẹ́ẹ̀ òkè ẹ̀ dìnnà yẹn mi pé níbo síbo kí lèmi fi sórí kí láàfá àgbà fi sórí irọ́ nìyẹn ìgbọ́lá fún wọn ìpàtàkì wọn gan ni wípé kéèyàn ó dìnnà irú tàbá yìí pé torí pé ìtàn tí ọmọ kó yẹ̀yẹ́ bá wa tí ọmọ kábùkù bá wa tí wọ́n mọ̀ fi wá sí yẹ̀yẹ́ pé wọ́n láfa yín kírun Mákà ìtàn burúkú lélẹ́yìí torí pé Islam ẹ̀sìn tó mọ́ kan gani kò fààyè gbárọ́ káfíńrọ́ gbé lẹ́sẹ̀ káfíńrọ́ kún kó lè bá jọjú